Ali ajiki ado ade o Kabiru baba ni baba Amina baba Nasirudeen ọkọ Ali Ajami olóríire ló ń ṣọdún baba alálùbáríkà Ali Aji onílé ọlá ìgbà yíyẹ ọ bàbá sòwé bàtò ẹni tó lùwà níyọnu sí. Gídàdó ọkọ̀ Kúdírà tó ire ní ire lójú owó rí àdìó máa ń bẹ nídẹ̀ra oníwàlẹ̀sìn ní bàbá Amina gbájú mọ́ tó mọ̀ye mo bá relé bàbá tọ́ ìbò mọ̀ kí ẹ ayé rẹ̀ ń rojú àwa bá ẹ yọ ogún ọdún. Onínúure Àjì Kàbírù Gídàdó ọmọ lẹ́nu lójú yọ Ìlọrin Àfọ̀njá oníburú lọ́la láwùrà bàbá budò bá ti máa ń ṣe bùjà oníbàárí. Àríṣe láríkà àdìo ọ̀kan ló jẹ́ nínú Afẹ́nifẹ́re oníṣòro akíkanjú. Gídàdó lẹ́nìkan tó fowó mẹ́bí jíjí tí aládìo jí sílé ayé ó tọ́jú ọmọ òwe ó ṣe kó nílé pẹ̀lálejò ọjọ́ àdálẹ́. Bàbá Násírù ló ń jèrè ọmọ òwe ajẹ́pẹ́ ayé ìgbà yìí tó ń lò ní tán fún ẹ̀kọ́ dọ́là. Bàbá sóyè bàbá Amina àdìo gbẹ̀yẹ ajẹ́pẹ́ ayé ìgbà yìí tó ń lò ní tán fún ẹ̀kọ́ dọ́là. Ọkọ Ali Kúdírà tó mi bàbá tó yí o ajẹ́pẹ́ ayé ìgbà yìí tó ń lò ní tán fún ẹ̀kọ́ dọ́là. Bàbá Abdul Fathi àdúgbò àdàgbà o ajẹ́pẹ́ ayé ìgbà yìí tó ń lò ní tán fún ẹ̀kọ́ dọ́là. Ọmọ nílé Kàbírù mi tí ẹ tọ́pẹ́ fòlò wa ọ̀rọ̀ ẹ̀ ire ló yá sí òbímọ àmúṣẹyẹ sánsan bí òun wọn gbáfẹ́ wọn làwọn lò àdìó ẹni ire orí ẹ̀ ló sunwọ̀n láṣẹ ń bá ẹjọ́. Ọ̀dà omi kò ní dẹ́jà níbú ọ̀dà kíkẹ́ kò ní dẹ́yẹkẹyẹ nígbò àmọ̀ yẹn bàbá Násírù mi ibi òní báyìí láyé ìsọ́tún mi àgbẹ̀sẹ̀ ọ̀dà àlàáfíà kò ní dá ẹ òwe ọkọ̀ Kúdírà ìwọ tí ń lò dáúlà bàbá Amina tó ló wà ń kẹ́ àlẹ́ Àjì Gídàdó bàbá tó yíbo tíra ayé ṣe ọlọ́lá lè jẹ́. Ó kí bàbá Nasirudeen mi olóríire bàbá tó mójú iṣẹ́ ìgbà yìí tó ń dùn fún ẹ o kò ní tán lọ́lá ọba tó nílé ayé o òní lọ́jọ́ ìbí rẹ o bàbá onínúure ẹ̀yin lọ́mọ Ìlọrin Àfọ̀njá ẹnu dojú ọtí ń jẹ mọ́rí ilé wa ìlú tó yìnà sínà tó súnmọ́ lójọ́nà ìlú tóbi tó yìí wọn léegun rárá o ẹṣin légúngún ilé wọn kọ̀kọ̀ lóró ilé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ ajíbi kálámù dáhùn lẹ́kùn àríṣe kọ̀ǹdúkọ̀ǹdú wọn èlù lágbàáyé nílé bàbá tó bí yín lọ́mọ kéwú ni wọ́n ń ké ẹni Àfọ̀njá bá tán nílọrin òkúkú kéré sáò lọ́tún àmọ́ ìyọ̀ ló sì o ọmọ akéwú gbẹ̀rú ọmọ àṣàdúrà gbọ́rẹ́ ẹ̀yin náà lọ́mọ ajíbi kálámù dáhùn lẹ́kùn àríṣe kọ̀ǹdúkọ̀ǹdú ọmọ ayédòpọ̀ láàjọ ọmọ èmìrìn ọ̀tẹ̀ eégún búra bọ́ bá dégbòrì ìpàkábúra bọ́ bá rí gbalẹ̀ o ọmọ òpó kọ̀rọ̀ bíi ti èyí tí ń bẹ lálẹ́ ọ̀yún nílé òpó ọmọ ládẹ́rìn òpó kọ̀rọ̀ bíi ti ajagun àjàṣẹ ẹ̀yin lọ́mọ òpó gbọ́rọ̀ wọ́n ní ká kọjú rẹ̀ síná iná ò gbọ́rọ̀ lẹ́ni ká kọjú rẹ̀ sómi omi tí ò gbọ́rọ̀ lẹ́ni ká fi ìkọtí tó burú ọtí tó burú ò gbọ́rọ̀ lẹ́ni ká fi fọmọ tó lé tí ò gbọ́rọ̀ lẹ́ni ká kọjú rẹ̀ sógun ọmọ owó ló lé tí ò gbọ́rọ̀ lóde Ọ̀yọ́ lé Àfọ̀njá ò gbọ́rọ̀ ni wọ́n kọjú ọmọ mọ́ rí ilé wá sógun ogun náà làfọ̀njá lọ ní òpàrọ̀ wá sílé mọ́ ló fi lọ tẹ̀lú Ìlọrin dúró ibẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ àlẹ́ Àjì Gídàdó bàbá ire àlẹ́ Àjì Gídàdó àdàgbà àfọwọ́pá ó kò ní rí òun gbé sọ́nù bí ó ṣe rí ọmọ ó yanrí iye lọ́rùn bàbá Amina àlẹ́ Àjì tó relé Olúwa. Gbogbo àwọn
àlìhájì pẹ̀lú àlìhájà Kúdírátù ẹ kú ìtọ́jú ẹ̀yin ilẹ̀ òjèrè ọmọ títí dalẹ̀ náà sí ròdìní mọ́rírì wọn àbíbò pẹ̀lú tẹ̀lá ńdùpẹ́ dúpẹ́ òjò kòkò Yomi Amusa yínká dédé wọn ní ẹ̀kú iṣẹ́ wọ́n wí pé Kábírù yẹn jogunjogunjì bàbá ire Kúdírátù adúpẹ́ ṣe. bàbá ni ẹ má bá wí bàbá ni ẹ má bá wí àsìkò tí ó jẹ ohun ọmọ lóde ẹ̀yìn jàmá mi kò ní kúrò lẹ́nu rẹ̀ bàbá Nasiru ọmọ wọn nílọrin jọdún. bàbá Suweba bàbá mi náà jọdún o bàbá Tọ́yìbù mi o bàbá Abdulbatini o gbogbo àwọn ọmọ ló ń dúpẹ́ fúnre lọ́dún ìkẹ́ ló sì o wọ́n ní kí o pẹ́ láyé Nasiruddin mọ́rírì rẹ̀ tẹ̀lá ní kí n mọ̀ kí ọ nílé Habibu Yomi gbogbo wọn ló mọ ìrẹ́ lóde o Amsat Yinka o àti Òjó Kòkò àwọn ọlọ́mọ rẹ̀ wọ́n ní kí o pẹ́ láyé lọ́lá ọba olúwa bàbá ire ni ìmọ̀ àbí sọ wípé Àlìhájì Kábírù aṣọkọ̀ ọdún láyé ọdún ire lómi àṣẹ ọba Nasiruddin mi o bàbá Suweba o ọdún ire lómi àṣẹ ọba Aminatu bàbá Tọ́yìbù bàbá Abdulbatini gbogbo àwọn ọmọ náà nínú pé ọkọ Kúdírátù ọdún ire lómi àṣẹ ọmọ wọn nílọrin Àfọ̀njá ẹnu lójú Nasiruddin gbogbo wọn ló ń dúpẹ́ wọn ní kí o pẹ́ láyé nínú owó ní ọ̀la ọdún ire lómi àṣẹ.